wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀? Daddy, just guess. My dear, mo kí mi ò good at my guess. Nígbà tí mi ta bàbá àjẹbí tó ń ṣe pé mo ta ta. Àwọn tó máa ń gẹ̀ẹ́sì làwọn tó máa ń ta yìí jẹ yóò jẹ. Ó dáa máa sọ fún yín. Ṣé mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe pẹ̀lú Zenith Bank lọ́jọ́ sí? In fact, n tó ń ṣẹlẹ̀ ń sìn ó jọ mí lójú. My dear, ṣé wọ́n respond ni? Kí lẹ̀ ń sọ lẹ́nu yìí? Accountant sọ fún mi pé as of yesterday 85% of the students ló ti sanwó wọn. Wow! Ó là láti mo dì mú lọ́rọ̀ tí manager yẹn sọ. And how are you, my dear? Ó máa wúlò gidigidi fún ìgbéyàwó mi. I'm so happy pé mo jẹ́ part of this meeting. Má bínú ẹ sọ̀rọ̀ kan sìn. Ẹni ọ̀rọ̀ tí bank manager yẹn sọ lẹ́ǹkan ẹnu máa wúlò fún ìgbéyàwó yín. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry ni àbẹ̀ ti marry? Ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí rọ́ mi. But to marry, I'm now Mrs. Ìyẹn lẹ wá sọ fún wa ẹ̀ tí ẹ lè pè wá. Ẹ wò ẹ má bínú. A ṣe rẹpẹtẹ ní court wedding la ṣe. Àfẹ́ aláriwo fò náà. Bọ̀ ṣe rí tábà tí wàá fẹ́ ṣe gbogbo ilé tó kù. A máa pè é. Ṣé má gbàgbé mi náà o? Bàbá tí ẹ̀ ń wí gbogbo ẹ̀ lọ́tọ̀ tá à ń wí lọ́sìn. À ń kí ànsà. Ọlọ́run mẹ́ni òkú. Wọ́n ní abisu yọgbọ́ tagbọ̀npọ̀ ní ìkébé. Abàgbàdo yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóko. Ó tó ní ṣe ọdẹ ní àbágbẹ̀. Nígbà tí ẹ sì ọ́ ṣé kò tí ẹ yẹ kó lọ ọlá ọjọ́ kan tí mo tẹ̀ sóore fún ọ àbí láti jọ àti fẹ́ra wa náà ń sóore fún ọ rí ni. Ó sì mọ̀ pé bí ń pa mí ebi ń pọ́ ìwọ wá lọ ra ń jẹ ọ̀ǹdà jẹ ó tí ẹni kémi náà wá jẹ kó dá báyìí bẹ́yàn bá ń ṣe báyìí tipátipá ní ó fi rọrùn wọ ó dá náà bí má tẹ̀ sí ọ ọgbọ́n dákun forí jìn mí jọ má bínú má bí ọ ní bọ́ọ̀ tí ẹni wá jẹ má jẹ wo má jẹ kó yí ọkọ mi torí ọlọ́run mo bẹ̀ ọ́ nítorí ọlọ́run ní sùúrù. Kí ló lè tó yìí? Ibi tí ẹ pa alájẹkù. Mo torí ẹ̀rọ ń jẹ ni. Wọ́n máa supply wa ní nerve and bone lénìí 15 cartons mo béèrè fún tẹ́lẹ̀ mi mọ̀ pé last one tó kù ní ṣọ́ọ̀pù ìlélẹ̀ so sọ fún wọn pé wọ́n fún wa 30 30 cartons ní kò gbà lọ́wọ́ then Bọ̀dé máa wá ó ṣàmọ̀ Bọ̀dé tó bá ti dé jẹ́ kó mọ̀ pé nerve and bone ó dáa gan fún ara ríro stiffness and all that tó ti complain fún mi para ń ro mo dẹ̀ ti sọ nípa oògùn yẹn fún tẹ́lẹ̀ so tó bá dé kó tún explain fún better ṣùgbọ́n. Bẹ́ẹ̀ lọ. Hello. How are you? Ẹ káàsán sá. Ṣé o kó wọ́n wo ìfẹ́ pọ̀ ṣá? Tó bá ti rí mi ṣáà ló máa lọ fẹ́ pè mí. I'm serious gbọ́ kí mo sọ tẹ́lẹ̀. Nígbà tó rí mi ló fẹ́ pè mí. Ìwọ mo fẹ́ pè jọ I'm Ṣáàjà máa lọ. serious. Okay. So, báwo ni business? Adúpẹ́ lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ wà ọ̀rẹ́. Fast, reliable, and convenient. 3 in 1. 3 in 1. Good. Oh, either they will. It need phone. Phone? Kesha ti download the application so your phone.
anything àwọn bills nepa bill tẹ́ máa ń lọ sọ àwọn water bill àwọn DSTV bill gbogbo ẹ̀ a ní ìdàtí máa lọ báǹkì mọ́ ká ṣáà ti gbé fóònù wa ká ti ṣe transfer ń bẹ̀ ẹ lè send owó sóyàn gan èmi ti láti travel ẹ lè send owó sí mi. Okay. How do you go about it? Kí la máa tẹ̀, kí la máa ṣe wò? Ó wà very easy. A máa mú phone, a máa dial *966#. Wait. Star 966#. Tá bá ti dial bẹ́ẹ̀. Àwa send ẹ̀. A máa send ẹ̀. A máa send one message. Tá bá ti send one message. Message ẹ máa sọ fún ẹ̀kọ́ tá a máa ṣe. Ó tán. A kò máa download application yẹn. Finish. Ó bá parí. So bó tó ń sọ sí mi ní láti máa gbowó lọ pé mo lọ ra kíní bíi 30,000 kankan mẹ́. Ẹ ní ìdàtí mo gbọ́ ń lò dáàdì. Very easy. Any shop tẹ́ bá lọ, anywhere tẹ́ bá ti dé, tẹ́ bá fẹ́ ṣe nǹkan, tẹ́ bá ti ṣe transaction, tẹ́ bá ti ra nǹkan tẹ́ fẹ́, ẹ kàn máa mú fóònù gbàngbàngbà. Ẹ máa send owó sí account. Àti supermarket náà. Anywhere. Oh God. Ó ṣe máa dẹ̀ ó ṣe. Ẹ̀yin pọ́jọ́ kí really wà easy fún wa ni. Very very easy. Very, Thank you very very much. A lè recharge fóònù wa gan. Ṣé o ti sọ fún ìyàwó mi? Mo dúró kọ́ dé náà. Ẹ̀dá fún owó tó bá ti dé. Bá mi ṣàlàyé íńtótó bó ṣe ṣe. Òun ló tiẹ̀ máa ń gbowó ojú ó lé ní ẹ lọ ra kíní kan wá sí school ẹ lọ ṣe kíní kan. Instagram tó bá ti sọ fún. Ó máa control kíní ẹ̀ láti inú ọ́fíìsì ẹ̀ ni. I love you. God bless you. Mo wà okay ma. Ó wà sílé ma. Èmi kọ́ mo wà nílé. Bẹ́ẹ̀ ni ma. Àwọn àbúrò mi ńkọ́? Okay. Mọ́mì, ṣé rántí account mo bá yín sọ̀rọ̀ nípa yẹn? Mo ti ṣe o. Aspire account tí mo ní fẹ́ bá ṣí. Mo ti ṣí. Yes ma. So ẹ̀yin náà tẹ́ bá ti ní tọ́rọ́ kọ́bọ̀ ẹ máa fi sínú àkáǹtì yẹn. Èmi náà tó díẹ̀ bá ti bọ́ sọ́wọ́ mi máa fi sínú àkáǹtì yẹn. Ṣé tó bá fẹ́ sanwó school kò ní ní wá lára á wà easy fún wa. Yes ma. Bẹ́ẹ̀ ni ma. Àmín ma àmín. Mọ́mì, prayer warrior. Mo ti gbọ́ yes ma. Bá ṣe máa go about question yìí o because wọ́n sọ pé kí ni ẹ̀tọ́ ẹni tí wọ́n fìyà jẹ láìtọ́ kí ni ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin. I don't just know what to do. Mo dẹ̀ ní idea kan. Kò dẹ̀ difficult that much. Hi guys, what's up? Kí ló ń ṣẹlẹ̀? Okay, jàre. Ọ̀rọ̀ assignment yẹn lásán kó tó dé. So that is just what is bothering me. I don't know. Báwo la ṣe máa go through it? Èmi ní idea kan. Okay.
bóyá kí n bá dáàdì mi sọ̀rọ̀ then wọ́n bá lọ́ọ̀yà wọn sọ̀rọ̀ láti help wa lórí assignment. That's a brilliant idea. Fine, then at fix. Ẹ wo, ẹ̀yin méjèèjì tí ẹ ṣèbí ẹ̀yin méjèèjì ní tó bá rẹ̀ ṣùgbọ́n nìkan náà rẹ̀. Problem tí ń bẹ ọ̀gá ti ní àti mọ́mí ẹ ṣáà ti mú mọ́ dábì mi ṣe. Ṣé ṣáà ìwọ̀n pé owó wọn ò yé mi fún ìtẹ̀ ṣe wà nínú sáàmù tó ń gbé ògùn. Àwọn jókòó máa ń dábì àwọn olùkọ́ àwa ti rí solution sí wa. Before nǹkan o ọ̀rẹ́ kò yẹ kó máa ronú o ní problem. So impressed. And you deserve an award. Yes, ó yẹ kí iléeṣẹ́ yìí kó fún yín láwọ́ọ̀dù ni. Tẹ́ bá dé continue bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ kárakára yìí. I'm sure very soon iléeṣẹ́ yìí á fún yín láwọ́ọ̀dù. Ẹ ṣé mà, ẹ lọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ mà. No, not at all. Ṣé rí èmi iṣẹ́ tó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí manager of this bank òun lèmi ń ṣe yẹn. Ẹ̀yin ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ máa gbìyànjú o kódà ẹ ṣe more than my expectation. Ẹ wo gbogbo àwọn òbí tẹ́ ẹ kó jọ fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Ṣé rí àwọn òbí wa tẹ́ ń wò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ mọ mínì wípé ká ṣí àkáǹtì fún àwọn ọmọ tàbí. Ó yẹ kó ti open account fún àwọn ọmọ wọn láti lè pẹ́ lómi gangan tó bá bímọ ló yẹ kó ti open account yẹn. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ mọ̀ wípé ìjọ́ táwọn bá ṣègbéyàwó gan ló yẹ kí àwọn ti bẹ̀rẹ̀ sí ní sanwó fún àwọn ọmọdé yìí. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tún wá mọ̀ wípé sílẹ̀ kan sílẹ̀ méjì táwọn ń fi sí àkáǹtì àwọn ọmọ wọn yẹn òun ló máa ran àwọn ọmọ yẹn lọ́wọ́ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ school. Ó tún ran àwọn òbí pàápàá lọ́wọ́ nítorí wípé àwọn náà nílò owó yẹn àwọn náà tún lò fún ìgbéka kan tàbí ìkejì. So mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni. Ṣé wá rí iṣẹ́ ṣì kù sí mi lọ́wọ́ o. Torí ṣe rí àwọn parents ni illiterate wà láàrin wọn illiterate tún ni ẹlòmíì. Ṣe rí wàhálà tẹ́lòmíì máa bá yín fà lórí pọ́n nǹkan sílẹ̀ kan ẹ rò wípé bóyá ó jù bẹ́ẹ̀ lọ ni tẹ́lòmíì bá save 10,000 sákàǹtì tàbí 1,000 naira wàhálà tó máa bá yín fà wàhálà tó tún máa fi yín ṣe lórí pé fẹ́ save owó yẹn kékeré kọ́ o. So because of that ẹ máa need láti create beautiful rapport good rapport pẹ̀lú wọn. Ẹ máa ní láti máa pè wọ́n lóòrèkóòrè ẹ máa ṣe àyẹ̀wò wọn ẹ máa béèrè bálàfíà wọn ṣe ń lọ sí ẹ máa kàn sọ fún wọn pé a kàn ní pé ká kí yín ni o. Ìgbà míì gan tún wà tó yẹ pé ẹ máa need láti lọ bá wọn níbi tó ti ń ṣiṣẹ́ fún ìdí méjì ni kẹ́ ẹ lè rí wípé iṣẹ́ wọn ń gbòòrò lọ síwájú kẹ́ ẹ tún lè fi rí dáni lójú pé ohun tí wọ́n wá gbowó báwọn fẹ́ ṣe òun ni wọ́n ń ṣe. Ṣé you understand ẹ máa fìfẹ́ wọn tí wọn gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ìtẹ̀mọ̀ wípé ìfẹ́ lọ̀rọ̀ wá dá lé dúró show them love. Okay? You can take it. Thank you. I'm very grateful. Èèyàn kan ló máa gbàgbé báàgì sí ìbàdí sí. Kí la mọ̀ tó wà nínú ilé yìí ń sìn? Jẹ́ n wò bóyá mo lè rí any means of identity inú ẹ̀. Nothing. Yeah! Owó ló pọ̀ tó yìí tó full nínú báàgì báyìí àwọn èèyàn wọ́n máa sú mi o ìyẹn rojọ́ títí ó gbàgbé owó tó tó ìsinú mọ́tò tán bá máa wí ń sìn
ó lè ti máa lọ garage kó máa wá mọ́tò mi kiri o tó bá máa wọn ò ní sọ pé àwọn lọ́wọ́ gbàgbé o pólúwa ẹjí náà máa sọ o iye ẹ̀ wá lè kó bẹ́ẹ̀ mi kí ni máa ṣe tí máa fi beat wọn tó yìí tó police station ni èmi ń gbélé lọ police station. ọmọlé that is human rights abuse ó pọ̀ lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ and again ìwọ náà ti gbọ́n kẹ́ o ṣáà rí kan tó tún ṣẹlẹ̀ ńlùú yìí lẹ́jọ́ mẹ́ta yìí tí àwọn Boko Haram tí wọ́n wọ ìlú kan tí wọ́n kó àwọn ọmọ student tí wọ́n rọ́ gbogbo wọn sí mọ́tò nǹkan bí student tó lé 200. ṣọmọ tí mo fẹ́ kẹ́ ṣe ń sìn. bẹ́ẹ̀ni sá. sori sẹ́rímà yẹn ẹ lọ fi sí àárín àwọn ọ̀daràn. Are you getting my point? Yes, sir. àárín àwọn hardened criminal ṣọlọ mi ti yín Okay, sìn. sir. ọmọ tí mo fẹ́ kẹ́ ṣe ni pé kẹ́ jẹ́ kó jókòó kẹ́ wá kó ìbọn àwọn ammunition kẹ́ kó síwájú ẹ̀ kẹ́ wá fídíò kẹ́ wá kẹ́ ọ̀daràn gidi àárín wọn ni kẹ́ fi sí. kò ní bọ́ńbẹ́ ọ̀gá ẹ ti rán lọ́fọ̀ọ́fọ́ sẹ́nu. bí ṣe fẹ́ kẹ́ ṣe nìyẹn. àwa tó ń lọ sórí rédíò. Hi, mommy. Shadi boy. How was your day? Mommy, báwo ni nǹkan tí mo sọ fún yín? Oh, assignment. Ẹ̀nà nípa ìfìyàjẹ àwọn ọmọ ènìyàn ní ọ̀nà tí kò tọ́. Ṣé àwọn olóyìnbó máa ń pè ní human rights abuse? Yes, now. Ó wọ́n pé mo ṣì mọ̀wé dáadáa ṣá. So? Anyway, wọ́n máa pé lọ́yẹ̀ Èjìgbò. Òun ló máa lè put ẹ̀. Ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wo, ẹ wá kan fìdílé o, àwọ̀ tún wọ́n ní ẹ̀wò, àwọ̀ tún wọ́n ní ẹ̀wò, eré tó kọ́ ni lọ́gbọ́n, eré tó fún ni mímọ́, ẹ wá kọ́gbọ̀n, ẹgbà yíyẹ wo. Tẹlifíṣàn rẹ kò wà òtún wò padà tó tẹlifíṣàn rẹ kò wà òtún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tí wọ́n lé lẹ́yìn kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tí wọ́n lé.